a kù sí mi ò ní ìdẹ̀kù ọjọ́ mẹ́ta ni ìmọ̀ gbóhùn kan yẹn ọ̀kẹ́ ṣẹlẹ̀ lórí TikTok online lálẹ́rùn ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ pásítọ̀ kan ní mò ń dédé professor ẹ̀ kọ́ ayé apárẹ́ lọ́hùn tù èmi mọ́tẹ́ plan ní birthday pé màá ṣe birthday ní October 2 kó kù bí oṣù méjì kan ayé apárẹ́ lọ́hùn tù kí mo méjì gbọ́ yìí ní sí ẹran mo ti sè kọ́ báyìí bẹ́ẹ̀ ẹran níṣe pò tó mo ti wò pé màá jẹ́ ọdíjọ́ mẹ́wàá mo tẹ̀mí yá jẹ́ kí mo gbé pa ayé apárẹ́ bẹ́ẹ̀ kí á ní mo kẹ́rin mọ́ ni mo lè wá ìdírí kí mo ṣèkún kí mo bu kọ́kànṣì gàrí lásán ni mo bù ẹran mẹ́wàá ni màá kó kí mi tẹ́ mu gàrí ohun tó ní gàrí kó máa ju agolo kan ẹran mẹ́wàá ni màá kó kí mo dẹ̀ mú tẹ́ màá dẹ̀ jẹ́ ẹran mẹ́wàá sí mo kàn rí jẹ́ ló jẹ́ kó jẹ́ àfìgbà mo parí ẹran kéèlè tí mo parí rẹ̀ mo rí i tó jẹ́ bí ológìní lè rí i pé ayé apárẹ́ ayé ò lè kẹ́ ẹ parẹ́ o mo ti jẹ ẹran tí o kété o mọ́ ní ìmọ̀ ní sí àkáǹtì mọ́ yà kan yà á gbá mo ti kú náà ti bẹ́ẹ̀ orí kẹ́ o máa mú dáhùn ṣọ̀ọ̀ṣì bẹ́ẹ̀ ẹ̀yẹn ní ayé apárẹ́ o ayé ò mẹ̀tẹ̀ parẹ́ o ó mọ èsùn mi ò lè rí prọfẹ́sì yẹn fake prọfẹ́sì pásítọ̀ múnì gan-an kùkùrùgbọ̀n pásítọ̀ ẹ̀ náà rí bùrùgbọ̀n yẹrí mà kọ́ ló ń ṣàánú mẹ́kàn mọ́ orúkọ pásítọ̀ bóyá òwúrú ni pé àbí kíní kan kọ́ṣe Nàìjíríà ní pásítọ̀ ńbá kọ́ṣe Nàìjíríà lẹ́yìn ńbá lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ máa sọ̀rọ̀ òkúta ńbá sọ de Stephen anyway yẹn lẹgbẹ́ mi hàn kù sí mi ò ní ikú jọ́ mẹ́ta náà ni mo kí mi kí o ọ́ dìjọ́ ní.